Ẹ káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní. Ṣé dáadáa ni? Inú mi dùn láti darapọ̀ pẹ̀lú wa lónìí fún àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ tí a tún ní yìí. Lónìí a máa wo ìró fáwẹ́lì. Kí ni mo pè é? Ìró fáwẹ́lì. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ni wọ́n máa ń rí bí òkè ìṣòro. Èyí sì máa ń mú kí ó nira gan fún wọn láti lè mọ bí a ṣe ń ṣe àmúlò wọn nígbà tí a bá sọ̀rọ̀ nípa gírámà èdè Yorùbá. Fún àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ tòní, a máa wo ní àkọ́kọ́ oríkì ìró fáwẹ́lì. Bẹ́ẹ̀ ni, a máa wo oríkì ìró fáwẹ́lì. Ní ẹ̀kejì, a máa wo oríṣi ìró fáwẹ́lì. Oríṣi ìró fáwẹ́lì. Bákan náà ni a máa wo àtẹ fáwẹ́lì Yorùbá. Èyí ló máa mú wa lọ sórí bí a ṣe lè ṣàpèjúwe ọ̀kọ̀ọ̀kan àwọn ìró fáwẹ́lì tí a máa mẹ́nubà lónìí. Torí náà, màá fẹ́ kí ẹ máa bá mi ká lọ nígbà tí a bá ń ṣe àlàyé lórí ọ̀kọ̀ọ̀kan àwọn ohun tí a fẹ́ wò lénìí. Ẹlẹ́ẹ̀kínní ni mo pè ní oríkì ìró fáwẹ́lì. Ẹlẹ́ẹ̀kejì, oríṣi ìró fáwẹ́lì. Nígbà tí ẹlẹ́ẹ̀kẹta jẹ́ àtẹ fáwẹ́lì. Lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ká wo kí ni ìró fáwẹ́lì. Tá bá ń sọ̀rọ̀ nípa ìró fáwẹ́lì, èyí ni àwọn ìró tí a pè nígbà tí kò sí ìdíwọ́ fún èémí tí ó ń bọ̀ látinú ẹ̀dọ̀fóró, tó fi hàn pé èémí tí a fi ṣẹ̀dá àwọn ìró fáwẹ́lì kò sí ìdíwọ́ fún un. Nítorí náà, tá bá ń sọ wípé ìró fáwẹ́lì ni ìró tí a pè nígbà tí kò sí ìdíwọ́ fún èémí tí a fi pè wọ́n, a ò jayò pa. Torí náà, a ní àwọn ìró fáwẹ́lì. Ẹ jẹ́ ká wo àwọn ìró fáwẹ́lì tí a ní. A ní ìró fáwẹ́lì àìránmúpè, ìyẹn gẹ́gẹ́ bí oríṣi ìró fáwẹ́lì tí a ní. A ní ìró fáwẹ́lì àìránmúpè àti ìró fáwẹ́lì aránmúpè. Bẹ́ẹ̀ ni, a ní ìró fáwẹ́lì àìránmúpè àti ìró fáwẹ́lì aránmúpè. Èyí jẹ́ oríṣi ìró fáwẹ́lì méjì tí a ní. Bó tilẹ̀ jẹ́ wípé lónìí tí a bá ń ka àwọn ìró fáwẹ́lì, oríṣi àkọ́kọ́ yìí tí ó jẹ́ ìró fáwẹ́lì àìránmúpè, òun ló sábà máa ń jẹyọ nínú àwọn ìró álífábẹ́ẹ̀tì èdè Yorùbá. Gbogbo wa la mọ̀ wọ́n dáadáa bí ẹni mowó. Àwọn ni ìró fáwẹ́lì a, e, ẹ, i, o, ọ, u. Ẹ jẹ́ kí a wo àkọsílẹ̀ wọn ní lẹ́tà ńlá àti lẹ́tà kékeré. Àwọn ìró fáwẹ́lì àìránmúpè a, e, ẹ, i, o, ọ àti u. Àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ ìró fáwẹ́lì àìránmúpè. Méje péré ni wọ́n. Àwọn ni a. Kí ni mo pè é? A. E. Kí ni mo pè é? E. Ẹ. Kí ni mo pè é? Ẹ. I. Kí ni mo pè é? I. O. Kí ni mo pè é? O. Ọ. Kí ni mo pè é? Ọ. U. Kí ni mo pè é? U. Bẹ́ẹ̀ ni àwọn ìró fáwẹ́lì àìránmúpè tí a ní rèé. Ká má gbàgbé, a ti wo oríkì ìró fáwẹ́lì, èèyàn tí ìró fáwẹ́lì túmọ̀ sí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú wípé wọ́n jẹ́ ìró tí a pè nígbà tí kò sí ìdíwọ́ fún èémí tó ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró. Èyí ló wá mú kí a pín fáwẹ́lì sí oríṣi ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́, òun ni ìró fáwẹ́lì àìránmúpè. Kí ni oríkì fún ìró fáwẹ́lì àìránmúpè? Kí ni ìró fáwẹ́lì àìránmúpè?
ìró fáwẹ́lì àìrọ́múpè òun ni ìró tí a pè nígbà tí èémí tí a fi ṣẹ̀dá àwọn ìró yìí tó gba ká ẹnu nìkan ṣo jáde, tó fi hàn pé èémí tó ń rọ́bọ̀ láti inú ẹ̀dọ̀fóró wa, ká ẹnu wa òun nìkan ṣo ni èémí ni ó gbà jáde. Òun ló fi jẹ́ wípé àwọn ìró tí a ṣẹ̀dá wọ́n jẹ́ méje, bẹ́ẹ̀ ni méje. Tá bá wá ń sọ̀rọ̀ nípa àwọn ìró yìí, àwọn nìkan ṣo kọ́ ni ìró tí ó ń jẹyọ nínú ọ̀rọ̀ èdè Yorùbá. Àwọn ìró fáwẹ̀lì yìí nìkan ṣo kọ́ ni wọ́n jẹ́ ìró fáwẹ̀lì tí ó ń jẹyọ nínú ọ̀rọ̀ Yorùbá. Nítorí náà, a ní oríṣi ìró kejì tó jẹ́ ìró fáwẹ̀lì tí a mọ̀ bí ẹni mowó. Àwọn ni a mọ̀ sí ìró fáwẹ̀lì aránmúpè. Ìró fáwẹ̀lì aránmúpè àwọn jẹ́ 5 péré. Mélòó ni mo pè wọ́n? Bẹ́ẹ̀ ni 5 ni wọ́n. Tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ìró yìí, wọ́n rọrùn láti mọ̀. Àwọn ni ìró ọ́n. Kí ni mo pè é? Ọ́n. Lẹ́tà gàdàgbà rèé àti lẹ́tà kékeré. Lẹ́yìn náà, a ní ẹ́. Kí ni mo pè é? Ẹ́. Lẹ́yìn náà, a ní in. Kí ni mo pè é? In. Lẹ́yìn èyí, a ní ọ́n. Kí ni mo pè é? Ọ́n. Lẹ́yìn náà ni a ní hún. Kí ni mo pè é? Hún. Torí náà, tá bá wo ọ̀kọ̀ọ̀kan àwọn ìró fáwẹ̀lì aránmúpè yìí, a máa ṣàkíyèsí pé bí a ṣe pè wọ́n, ó jọ pé à ń kùn nígbà tí à ń pè wọ́n. Tí a bá sì kà wọ́n ní ọ̀kọ̀ọ̀kan, a máa rí pé wọ́n jẹ́ 5. Àkọ́kọ́ òun ni ọ́n. Kí ni mo pè é? Ọ́n. Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì òun ni ẹ́. Kí ni mo pè é? Ẹ́. Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kẹta òun ni in. Kí ni mo pè é? In. Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kẹrin òun ni ọ́n. Kí ni mo pè é? Ọ́n. Bẹ́ẹ̀ ni. Nígbà tí ẹlẹ́ẹ̀karùn jẹ́ hún. Kí ni mo pè é? Hún. Bẹ́ẹ̀ ni. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ìró fáwẹ̀lì aránmúpè. Nígbà tí àpapọ̀ wọn sì jẹ́ 5. 5 wọn ní àpapọ̀. Nítorí náà, tí wọ́n bá bi wá pé ọ̀nà mélòó ni ìró fáwẹ̀lì pín sí, ọ̀nà méjì péré ni. Òun ni a ti rí ìró fáwẹ̀lì àìránmúpè àti ìró fáwẹ̀lì aránmúpè. Ọ̀nà mélòó ni ìró fáwẹ̀lì pín sí? Ó pín sí ọ̀nà méjì. Àkọ́kọ́, òun la ti rí ìró fáwẹ̀lì àìránmúpè. Nígbà tí èkejì jẹ́ ìró fáwẹ̀lì aránmúpè. Ká má gbàgbé, mo sọ fún wa pé ìró fáwẹ̀lì àìránmúpè òun ni ìró tí a pè nígbà tí àfàsè gbé sókè. Ó dí àlàfo tí ó lè mú kí èémí gba imú jáde. Ó dí pa. Èémí sì rọ́gba ẹnu nìkan ṣo jáde. Ẹ má yẹ ká ṣe àṣìṣe o. Tá bá sọ pé àfàsè gbé sókè, ẹ̀yà ara àfipè òun ni àfàsè. Òun ni ó wà ní òpin àjà ẹnu lọ́hùn-ún tí ó máa gbé sókè láti dí èémí tó lọ sí ihò imú. Torí náà, èémí tí a wá lò láti fi ṣẹ̀dá fáwẹ̀lì aránmúpè, ó jẹ́ èémí tó ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró. Àmọ́ nígbà tí a máa ṣẹ̀dá irú àwọn fáwẹ̀lì aránmúpè yìí, ìṣe ni èémí yìí ó gba ihò imú àti ẹnu jáde lẹ́ẹ̀kan náà. Gbígbà tó gba imú jáde pẹ̀lú ẹnu yìí ló fi ìyàtọ̀ hàn láàrin fáwẹ̀lì àìránmúpè àti aránmúpè. Ní ti àìránmúpè, ẹnu nìkan ṣo ni èémí gbà jáde. Àmọ́ ní ti aránmúpè, èémí yẹn gba ihò imú àti ẹnu jáde lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí à ń pe àwọn ìró fáwẹ̀lì aránmúpè. Torí náà, a lè kí ìró fáwẹ̀lì aránmúpè pé wọ́n jẹ́ ìró tí a pè nígbà tí àfàsè gbé wálẹ̀, tí èémí sì gba ká imú àti ká ẹnu jáde lẹ́ẹ̀kan ṣo. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ó fi hàn pé ẹ ń fi ọkàn bá a lọ. Ẹ túbọ̀ jẹ́ ká wo bí a ṣe bẹ̀rẹ̀. A wo fáwẹ̀lì, oríkì fáwẹ̀lì. Ìyẹn kí ni fáwẹ̀lì? A sọ pé ó jẹ́ ìró tí a pè nígbà tí kò sí ìdíwọ́ fún èémí tó ń ti inú ẹ̀dọ̀fóró bọ̀. Yàtọ̀ sí èyí, a jẹ́ kó yé wa pé
oríṣi fáwẹ́lì tí a ní wọ́n jẹ́ méjì. Oríṣi àkọ́kọ́ òun ni fáwẹ́lì àìránmúpè. Ó sì jẹ́ fáwẹ́lì tí nígbà tí a pè é, èémí tó ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró ó gba ẹnu jáde. Àwọn fáwẹ́lì sì jẹ́ méje. Àwọn ni a ní lẹ́tà ńlá àti kékeré, e, ẹ, i, o, ọ, u. Bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyí jẹ́ fáwẹ́lì àìránmúpè. Àmọ́ ní ti fáwẹ́lì aránmúpè, òun ni a ti rí àwọn fáwẹ́lì tí a pè nígbà tí èémí tó ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró ó gba ká imú àti ká ẹnu jáde. Kí ló jẹ́ kó ṣeé ṣe? Àfàsígbé wálẹ̀. Nítorí náà a ṣẹ̀dá àwọn ìró fáwẹ́lì márùn-ún. Torí náà àwọn ìró náà ni ìró ọ́n, ẹ, in, ọ́n àti n. Torí náà ní lẹ́tà ńlá àti ní lẹ́tà kékeré òun ni a kọ wọ́n sí ojú pátákó yìí láti lè mọ ìyàtọ̀ láàrin ọ̀kọ̀ọ̀kan wọn. Nítorí náà a ti wo ìró fáwẹ́lì, a ti wo oríṣi fáwẹ́lì. Ní báyìí a fẹ́ wo àtẹ fáwẹ́lì. Ẹ má ì tíì lọ. Tá a bá sọ̀rọ̀ nípa ìró fáwẹ́lì, tí a ò wo ohun tí àtẹ fáwẹ́lì tí ó jẹ́, ó máa nira fún wa láti lè ṣàpèjúwe ìró fáwẹ́lì. Láti ṣàpèjúwe ìró fáwẹ́lì, ló máa jẹ́ ká wo àwọn ẹ̀yà ara tí a fi ń pe ìró fáwẹ́lì. Ẹ ká bẹ̀rẹ̀ látorí àtẹ fáwẹ́lì ká tó wá ṣe àpèjúwe wọn. Àtẹ fáwẹ́lì. Tí a bá ti ya àtẹ fáwẹ́lì yìí tán, a máa wá ṣe àmúlò àwọn ohun tó jẹ́ kò ṣeé máàní láti lè fi mọ̀ bí a ṣe lè ṣàpèjúwe ìró fáwẹ́lì. Tá a bá sọ̀rọ̀ nípa àtẹ fáwẹ́lì, a fẹ́ wo ipò ahọ́n. Bẹ́ẹ̀ ni ipò ahọ́n. Ipò ahọ́n. Yàtọ̀ sí èyí, a fẹ́ wo ipò ètè. Bẹ́ẹ̀ ni a fẹ́ wo ipò ẹnu. Bẹ́ẹ̀ ni a fẹ́ wo gíga ahọ́n. Gíga ahọ́n, bóyá ó wálẹ̀ ni o tàbí ó gbé sókè tàbí ó kù díẹ̀ kó gbé wálẹ̀. A wá fẹ́ wo irúfẹ́ fáwẹ́lì wo gan-an òun ni à ń ṣe àpèjúwe rẹ̀. Irúfẹ́ fáwẹ́lì. Bẹ́ẹ̀ ni ká má gbàgbé pé a ti wo oríṣi fáwẹ́lì, a ti wo ohun tí fáwẹ́lì jẹ́, a ti wo oríṣi fáwẹ́lì àti àpẹẹrẹ wọn. Ní báyìí tí wọ́n bá wá bi wá ní ìbéèrè pé mélòó ni àwọn fáwẹ́lì tí a ní ní àpapọ̀, mélòó ni ó máa jẹ́? 12. Òun ni àwọn fáwẹ́lì tí a ní ní àpapọ̀, tó fi hàn pé wọn kì í ṣe méje o. Méje ni fáwẹ́lì àìránmúpè, nígbà tí 5 ni fáwẹ́lì àránmúpè. Ní báyìí ẹ jẹ́ kí a wo ipò ahọ́n. A fẹ́ wo ipò ètè, gíga ahọ́n àti irúfẹ́ fáwẹ́lì tí wọ́n jẹ́ tí a bá ń ṣàpèjúwe. Ní ẹ̀gbẹ́ yìí mo máa ya àtẹ fáwẹ́lì. Nínú àtẹ fáwẹ́lì tí mo fẹ́ yà yìí, òun náà ni a máa ń lò fún oríṣi fáwẹ́lì méjì tí a ní. Bẹ́ẹ̀ ni tí a bá wo ojú pátákó bí mo ṣe ń ya àtẹ yìí, a rí i pé ìlà eléyìí ó gùn dáadáa, eléyìí náà sì wálẹ̀ ní ọ̀gbọọrọ. Bákan náà eléyìí ó jẹ́ ìdá kan nínú ìdá méjì gígùn eléyìí, ìyẹn ìlàjì ẹ̀. Ìjà ṣàkíyèsí. Torí náà kì í ṣe pé a máa fa ìlà yẹn àwa fà kanra wọn rárá o. Lẹ́yìn tí a ti fà dé ìlàjì báyìí, tí a ti ṣàkíyèsí pé ó ti wà ní ìlàjì, ohun tó kàn òun ni pé àwa fà láti bí àfipàdé ìlà yẹn yìí, a fi hàn wá bí a ṣe lè ya àtẹ fáwẹ́lì. Òun rèé. Lẹ́yìn tí a ti ṣe báyìí tán, irúfẹ́ ohun tí a yà yìí òun náà la máa tún yà sí inú ẹ̀. Nítorí náà a máa mú ìlà yẹn báyìí, á jẹ́ ní ọ̀gbọọrọ. Ṣé a ti rí báyìí?
lẹ́yìn èyí a wá fa eléyìí àmúhun náà a wá pàdé ẹ̀ níbù ṣàtìrí báyìí. Ẹ jẹ́ ká wò iwájú rèé, iwájú ahọ́n, àárín, iwájú ahọ́n, àárín ahọ́n àti ẹ̀yìn ahọ́n. Bẹ́ẹ̀ ni ẹ̀yìn ahọ́n. Tí a bá wò ipò ahọ́n leléyìí bó ṣe wà yìí, iwájú ahọ́n rèé, àárín ahọ́n rèé, ẹ̀yìn ahọ́n rèé. Nígbà tí a bá ń ka àwọn ìró fáwẹ́lì bí ó ṣe máa ṣe fún wa láti mọ ibi tí ahọ́n ti gbé sókè, bóyá ẹ̀yìn ahọ́n ló gbé sókè ni o, bóyá ó gbé sókè díẹ̀ ni o, bóyá ó gbé sókè púpọ̀ ni o, àárí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká wò àti ìparí àtẹ náà ní yíyà. Àtẹ yìí wà fún fáwẹ́lì méjèèjì mo máa ṣe fún, àmọ́ bí mo bá ṣe ń fi àwọn ọ̀kọ̀ọ̀kan àwọn ìró fáwẹ́lì yẹn sínú àwọn àtẹ yìí máa ṣe àlàyé fún wa. Ní báyìí a máa wá fa ìlà ìbú méjì sáàárín ẹ̀ láti fi pín sí méjì. Ṣé rí báyìí? Ṣé rí pé kò ṣe pé ìlà tí mo fà sínú ẹ̀ pé mẹ́ta, ìlà méjì péré ni mo sì fi àyè sílẹ̀ dáadáa láàárín wọn. Ẹ jẹ́ kí a wá wo inú àtẹ yìí. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ló jẹ́ wípé wọ́n máa ń ṣe eré ìdárayá. Nínú eré ìdárayá yìí mo máa sọ fún wọn pé a lè rí ọgbọ́n kọ́ nú ẹ̀. A máa ń ya kinní kan báyìí nígbà tá a wà ní ilé ìwé, a máa fi ọwọ́ sí nínú ìwé. Lẹ́yìn tá a bá ti fọwọ́ sínú ìwé, ohun tí a máa ń ṣe ni pé àwa fi pẹ́ńsù tàbí báírò kí a fi fa ìlà báyìí. Ó fẹ́rẹ̀ má sí ẹni tí kò fi bẹ́ẹ̀ ṣe eré yìí dáadáa. Tá a bá ti wá ṣe báyìí tán, ohun tó kù ni pé àwa kọ àwọn nọ́mbà sínú ìlà yìí. Lẹ́yìn tá a bá ti kọ àwọn nọ́mbà sí, àwa mú ìwé láti wo ẹni tó yára tàbí tó lè tètè mọ ibi tí nǹkan wà nínú ìwé náà. Àwa máa ṣe kòló 1, kòló 2, kòló 3, kòló 4, kòló 5 a máa wà. Bẹ́ẹ̀ náà bíbẹ́ ẹ̀kọ́ tó fi hàn pé a fẹ́ da àwọn nọ́mbà yẹn rú, ìyẹn òǹkà yẹn láti lè ṣeé ṣe fún ẹni tó bá ń wò láti lè tètè rí, láti lè ṣàṣìṣe tàbí láti lè mọ àtúnṣe ohun tí ó tọ́. Èyí sì máa ń fi hàn bí akẹ́kọ̀ọ́ kan ṣe jáfáfá tó láti tètè dá àwọn nọ́mbà mọ̀, ìyẹn bójú ẹ̀ ṣe máa rìn tó. Torí náà mo máa tẹ̀lé irú ìgbésẹ̀ yìí láti fi àwọn álífábẹ́ẹ̀tì fáwẹ́lì sínú àtẹ yìí. Mo máa lọ sókè, máa wá sílẹ̀. Lílọ tí mo bá lọ sókè lọ sílẹ̀ yìí máa fẹ́ kí a fọkàn bá a lọ. Ó ti ran ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ tí wọ́n sì lè ya àtẹ fáwẹ́lì láì jẹ́ pé wọ́n mú nǹkan kan dání. Ká má gbàgbé pé tá a bá wo bí ara ṣe rí yìí, a ní iwájú orí, àárín orí àti ẹ̀yìn orí. Tó sọ pé tá a bá ti lè kọ iwájú, ohun tó kàn ni ká kọ àárín, ká sì kọ ẹ̀yìn àti kọ́kọ́ fi apá yìí àti yege nìyẹn. Lẹ́yìn náà ló wá kan àwọn álífábẹ́ẹ̀tì tó wà níbẹ̀. A ní a, ṣé ẹ ti rí ibi tó wà báyìí? A ní e, ó bọ́ sáàárín méjì ibi báyìí. A ní ẹ, bí a ṣe ń pè gangan ahihẹ hihoho hù, bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ tó ni mo ṣe ń pe àkíyèsí wa sí. A ní a, e, ẹ, i. Ṣé ẹ ṣàkíyèsí pé níbi báyìí lẹ́yìn tí mo kọ ha ni ó máa wà láàárín. Kò sí bá ṣe lè ṣe pé bóyá mo fẹ́ tó tèmi irọ́ o. Tá bá ti ya àtẹ fáwẹ́lì, ha yìí òun ló máa wà láàárín. Torí náà e máa wá báyìí, ẹ máa wá sálẹ̀, i máa wá sókè. Torí náà àwọn álífábẹ́ẹ̀tì tó kù tí wọ́n fi ara jọ ọ̀kọ̀ọ̀kan wọn, tá bá wo bíbáyìí a ní ó a ò yan nídìí torí kì í ṣe họ. Ọ rèé, ibi tó ń bọ̀ rèé, òun àti ẹ ni wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn, wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Nígbà tí fáwẹ́lì kan tó kù òun ni hu, òun àti fáwẹ́lì hi ni wọ́n jọ wà ní ẹ̀gbẹ́ ara wọn. Má gbàgbé, a tò láti iwájú, láti àárín wá sí iwájú padà sí ẹ̀yìn. Ohun tí a ṣe nìyẹn, ó rọrùn gan. Láti àárín padà wá sí iwájú, a wá padà sí ẹ̀yìn láti tò àwọn ìró fáwẹ́lì sínú àtẹ. Torí náà ẹ jẹ́ ká wò. A ní a, e, ẹ, i, o, ọ, u. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Tó bá rí bẹ́ẹ̀, jẹ́ ká pàtẹ́wọ́ fúnra wa. Ó fi hàn pé à ń fi ọkàn bá a lọ. Kí ló kàn? Ohun tó kàn nísìnyí ni a fẹ́ wo ipò ètè. Ipò ètè, ọ̀nà méjì péré ni ipò ètè pín sí. Ó ṣeé ṣe kó jẹ́ pé irúfẹ́ fáwẹ́lì tí a pè ó rí roboto tàbí pẹrẹsẹ. Bẹ́ẹ̀ ni irúfẹ́ fáwẹ́lì tí a pè lè ṣe kí ni
ríroboto tàbí pẹrẹsẹ. Níbi báyìí àwọn fáwẹ́lì àìrọ́múpè òun ni a tò sínú àtẹ yìí. A fẹ́ wo ibi tí àwọn fáwẹ́lì àìrọ́múpè tí wọ́n máa wà. Àyà àtẹ mìíràn ni, ṣùgbọ́n fún àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí inú àtẹ yìí kan náà ni mo máa fi wọ́n sí. Tá bá yà àtẹ míì a lè máa fi wọ́n papọ̀ kó jẹ́ pé tá bá yà àtẹ ibi tí wọ́n wà nínú àtẹ yìí la máa fi wọ́n sí nínú àtẹ náà. Ẹ jẹ́ kí a wò a fáwẹ́lì márùn-ún la ní, bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àwọn tí wọ́n jọra wọn ló máa wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. A ní ọ́n, ẹ́, a ní ín, a ní ń. Èwo ló gbẹ̀yìn? Ọ́n. Bẹ́ẹ̀ ni, a ní ọ́n. Ló fi hàn pé à ń fi ọkàn bá lọ. Gbogbo wọn ni wọ́n jọ ní àmọ́ èyí kò sí fáwẹ́lì àìrọ́múpè fún. Torí náà eléyìí ló dá dúró dáńfó ni. Ẹ jẹ́ kí a wá wò àwọn wo ni a lè pè ní fáwẹ́lì roboto, àwọn wo ni a lè pè ní fáwẹ́lì pẹrẹsẹ. Láì làágùn, ipò ètè wa ló máa sọ irúfẹ́ fáwẹ́lì tí a pè. Tétè wa tó bá ṣùjọ tàbí tó ká ríbítí òun ni pé ó wà ní ipò roboto, ṣùgbọ́n tí ètè wa tó bá fẹ̀ sẹ́yìn a rí pé ipò pẹrẹsẹ ló wà. Ẹ jẹ́ kí a wo àwọn fáwẹ́lì lọ́kọ̀ọ̀kan láti lè fi ìyàtọ̀ hàn láàrin fáwẹ́lì pẹrẹsẹ àti fáwẹ́lì ìroboto. Ẹ máa bá mi ká lọ. Ohun rèé, a ní a. Ẹ rí pé ṣe lè tèmi fẹ̀ sẹ́yìn. A ní ẹ, bákan náà lórí. A ní e, ó fẹ̀ sẹ́yìn. A ní i, ọ́n, ẹ àti in. Torí náà fífẹ̀ tó fẹ̀ sẹ́yìn yìí a mọ̀ wọ́n sí fáwẹ́lì pẹrẹsẹ ní ti ipò ètè. Torí náà àwọn fáwẹ́lì tó jẹ́ ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, méjèèje yìí ni wọ́n jẹ́ pé ipò ètè rí pẹrẹsẹ. Torí pé ìgbà tá pè wọ́n ìṣe ni ètè ṣe kí ni ó fẹ̀ sẹ́yìn. Mo lérò pé a ò tí ì rìn jìnnà. Ṣé rí àwa tí à ń gbáradì fún ìdánilẹ́kọ̀ọ́ àti fún ìdánwò àṣekágbá ti SS3 WAEC. Ẹ má jẹ́ ká fi ọwọ́ yọ̀bọ̀kẹ́ mú àtẹ yìí. Lọ́pọ̀ ìgbà ló jẹ́ pé ó máa ń wáyé. Ó lè wáyé nínú àwọn èwo ni ìdáhùn tí a mọ̀ sí objectives. Nínú ẹ̀ wọ́n lè sọ pé fáwẹ́lì àìrọ́múpè pẹrẹsẹ àárín ni dash, kí wọ́n wá fún wa ní àwọn èwo ni ìdáhùn ìyẹn options. A ti mọ̀ pé àárín ohun rèé pẹrẹsẹ. Àṣà ní fáwẹ́lì méjì tó wà láàárín. Ó ti wá jẹ́ kó yé wa pé àìrọ́múpè ohun tí a fẹ́ mú rèé. Bẹ́ẹ̀ ni ká sọ pé ó ní àrọ́múpè ohun tí a máa mú rèé. Kò sí pé a fẹ́ jayò pa. Torí náà àpèjúwe tí wọ́n ṣe fún wa wọ́n fẹ́ ká fi tọ́ka irúfẹ́ fáwẹ́lì tí wọ́n ń sọ. Ẹ jẹ́ ká wá padà síbí. Àwọn wo wá ni a lè mọ̀ sí fáwẹ́lì roboto? Òun ni àwọn tí a ò tí ì mẹ́nubà. Wọ́n jẹ́ márùn-ún. Àwọn ni u, ń, ó, ọ́ àti ọ́n. Àwọn wọ̀nyí ni fáwẹ́lì roboto. Tí a bá pè wọ́n, a bá wo u ṣe ni ètè ṣùjọ. Tí a bá wo ó, a rí pé orí roboto. Ọ́, orí roboto. Èyí fi hàn pé ipò ètè rí roboto nígbà tí a pè àwọn ìró fáwẹ́lì tí wọ́n wà ní ẹ̀yìn. Torí náà gbogbo fáwẹ́lì ẹ̀yìn wọ́n jẹ́ fáwẹ́lì roboto. Nígbà tí gbogbo fáwẹ́lì iwájú àti fáwẹ́lì àárín jẹ́ fáwẹ́lì pẹrẹsẹ. Ǹjẹ́ àlàyé mi ṣó yé wa? Ó rọrùn. Bẹ́ẹ̀ ni. Ní báyìí àtẹ tí a rí yìí ó dúró fún àtẹ fáwẹ́lì àìrọ́múpè àti fáwẹ́lì àrọ́múpè. Ká má gbàgbé tí wọ́n bá ní kí a ya àtẹ fáwẹ́lì àìrọ́múpè, ohun tí a fẹ́ yà, ohun tó máa ní nínú òun ni àwọn tí a ti kọ́kọ́ kọ, ìyẹn ń. Àwọn wọ̀nyí bẹ́ẹ̀ ni àwọn tó máa ní nínú nìyẹn. Ìyẹn fáwẹ́lì àìrọ́múpè. Wọ́n máa ní a, e, a, e, ẹ, i, o, ọ, u. Lẹ́ẹ̀kan sí a, e, ẹ, i, o, ọ, u. Àwọn tó fẹ́ ní ìlú nínú yẹn. Bọ̀ tó bá di pé a fẹ́ kọ a fẹ́ ya àtẹ fáwẹ́lì àrọ́múpè, ohun tí a fẹ́ parẹ́ kúrò nínú ẹ̀ rèé. Bẹ́ẹ̀ ni bí wòye ṣe máa wà rèé. Àwa kọ àwọn fáwẹ́lì náà pé
ìyẹn àwọn fáwẹ̀lì àránmúpè á di ọ́n, ẹ́, in, ọ́n àti ọ́n, kò jù bẹ́ẹ̀ lọ. Torí náà a ti ya àtẹ fáwẹ̀lì. Ǹjẹ́ a ti wá parí iṣẹ́? Rárá o, a ò tíì parí iṣẹ́. A ò tíì wo ipò ẹnu. Ṣégbà tí a pè é, ṣe ni a há ẹnu wa mọ́ra wọn àbí ṣe ni a ya ẹnu wa gbàyàwó nígbà tí à ń pe àwọn ìró yìí? Èyí ló máa jẹ́ kí a wo ohun tí a mọ̀ sí ipò ẹnu. Bẹ́ẹ̀ ni, a máa wo ipò ẹnu. Nígbà tí a bá wo ipò ẹnu yìí, a máa tọ́ka sí gíga ahọ́n bákan náà. Tí a bá ti ń wo ipò ẹnu, a máa tọ́ka sí gíga ahọ́n. Bẹ́ẹ̀ ni. Nígbà tí a pe àwọn ìró yìí, a ní a àti o. Mo dá wọn padà nítorí pé àpèjúwe tí a fẹ́ fi hàn wá. Ká má gbàgbé pé àwọn fáwẹ̀lì tí a ti pàjẹ tẹ́lẹ̀ nínú ẹ̀, òun ni mo dá padà sí inú àtẹ yìí. Ṣé ó ti yé wa padà báyìí? Bẹ́ẹ̀ ni. Torí náà wọ́n jẹ́ àwọn fáwẹ̀lì àìránmúpè àti àránmúpè. Torí náà fáwẹ̀lì yìí, ìyẹn a tàbí ọ́n, wọ́n jẹ́ fáwẹ̀lì àyanupè. Ìṣe ni aya ẹnu pè wọ́n. Ayanupè wọ́n. Ha, hán, ha, hán. Bẹ́ẹ̀ ni, ṣe ni aya ẹnu pè wọ́n. Nígbà tí àwọn fáwẹ̀lì yìí tí ó wà ní ipò yìí, tí a bá rí wọn báyìí, wọ́n jẹ́ ayanupè bákan náà, ṣùgbọ́n a ò yanupè wọ́n tán bí a ṣe yanupè ìró fáwẹ̀lì ha àti hán. Ìṣe la yanupè wọ́n díẹ̀. Dípò ha, a ní hẹ́. Tá bá rí pé ìyàtọ̀ díẹ̀ ló wà láàrin wọn àti hán, tó fi hàn pé a ò yanupè wọ́n tán, a ò sì ṣàìmá ya ẹnu pè wọ́n. Torí náà ẹ jẹ́ ká wo fáwẹ̀lì tó wà lókè yìí, ìyẹn fáwẹ̀lì i, u, ń àti ń. Wọ́n jẹ́ fáwẹ̀lì àhánupè. Àhánupè. Ìṣe la hánupè wọ́n. Ẹ wò i, u, in, ń, tó fi hàn pé a ò ya ẹnu pè wọ́n nígbà tí a pè wọ́n. Ṣe la hánú. Ipò ẹnu rèé nígbà tí à ń pè wọ́n. Yàtọ̀ sí èyí, òun la wá ní èyí tó tẹ̀lé tí a mọ̀ sí ahánupè. Òun náà ni, ṣùgbọ́n ahánu díẹ̀ pè é. Ahánu díẹ̀ pè, òun ni wọ́n. Ó ti yàtọ̀ nígbà tá a sọ pé tó fi hàn pé ṣe ni ètè yẹn, ọwọ́ ẹnu lókè ó ra sinmi díẹ̀ débi pé ó ra àhánu tán. Torí náà ló fi jẹ́ pé wọ́n jẹ́ fáwẹ̀lì àhánu díẹ̀ pè. Bẹ́ẹ̀ ni, àhánu díẹ̀ pè òun ni irúfẹ́ fáwẹ̀lì. Ní báyìí, báwo wà ní gíga wọn? Òkè. Iwájú ahọ́n ló gbé sókè nígbà tí a pe fáwẹ̀lì i. Bẹ́ẹ̀ ni, nígbà tí a pe fáwẹ̀lì u, ẹ̀yìn ahọ́n ni ó gbé sókè. Bákan náà, àwọn wọ̀nyí, eléyìí ó kù díẹ̀ kù dé òkè, òun la ṣe pè ní ẹ̀bákè. Eléyìí òun la pè ní odò tàbí ìsàlẹ̀. Wọ́n ní pé ahọ́n yẹn ò gbé sókè rárá nígbà tí a pè wọ́n. Ṣe ló lẹ̀ mọ́lẹ̀ ní inú ẹnu. Nígbà tí èyí sì jẹ́ ẹ̀bádò, tó fi hàn pé ó gbéra díẹ̀ kúrò ní ẹnu, kò sùn tán. O, tó fi hàn pé òun ò dàbí a. Ṣó ti yé wa? Ṣó ti yé wa? Torí náà ẹ̀bádò yìí òun ni ọ. Nígbà tí a pè wọ́n, ó kù díẹ̀ kí wọ́n dúró sí ìsàlẹ̀
ẹnu wa, àmọ́ ṣe láwọn yẹn gbé sókè díẹ̀. Ẹ, ọ, bẹ́ẹ̀ ni, kì í ṣe he àti ó tí mo ṣàṣìlẹ̀ kan. Bẹ́ẹ̀ ni, ní báyìí a ti wo ohun tí ìró fáwẹ́lì jẹ́, a ti wo oríṣi ìró fáwẹ́lì. A ti ní ìró fáwẹ́lì ní ìró tí a pè nígbà tí kò sí ìdíwọ́ fún èémí tó ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró. A sọ pé fáwẹ́lì oríṣi méjì ló wà. Àkọ́kọ́ òun ni fáwẹ́lì àìrọ́múpè, nígbà tí ìkejì jẹ́ fáwẹ́lì aránmúpè. Mo jẹ́ kó yé wa pé àpapọ̀ fáwẹ́lì ta ní jẹ́ 12, ìyẹn 12. Ní ti fáwẹ́lì àìrọ́múpè, mo ní àwọn ni fáwẹ́lì tí a pè nígbà tí kò sí ìdíwọ́ fún èémí tí a fi pè wọ́n, tó fi hàn pé ṣe ni àfàsé gbé sí òkè tí ó sì dí ihò tó lọ sí ká imú tí èémí sì gba ẹnu nìkan ṣó jáde. A sọ pé 7 péré ni àwọn fáwẹ́lì náà. Àwọn ni a, e, ẹ, i, o, ọ, u. Àwọn fáwẹ́lì oríṣi kejì tí a mọ̀ sí fáwẹ́lì aránmúpè. Fáwẹ́lì aránmúpè ni àwọn ìró fáwẹ́lì tí a pè nígbà tí èémí tó ń bọ̀ láti inú ẹ̀dọ̀fóró ó gba ká imú àti ẹnu jáde lẹ́ẹ̀kan ṣoṣo. Kí ló fà á? Òun ni pé àfàsé ó gbé wálẹ̀, ó sì ṣe àǹfààní lẹ̀ fún èémí láti gba ká imú àti ká ẹnu jáde lẹ́ẹ̀kan ṣoṣo. Torí náà àwọn fáwẹ́lì tí a sì pè náà ni fáwẹ́lì 5, ìyẹn ọ́n, ẹ, in, ọ́n àti ń, gẹ́gẹ́ bí a ti ṣe wò ṣáájú. Ní báyìí a ti wo àtẹ fáwẹ́lì tó fi ipò ahọ́n hàn, bóyá iwájú ahọ́n, àárín ahọ́n àbí ẹ̀yìn ahọ́n. A wo ipò ètè láti mọ̀ bóyá wọ́n jẹ́ àwọn fáwẹ́lì roboto tàbí àwọn fáwẹ́lì pẹrẹsẹ, bó tilẹ̀ jẹ́ pé ọ̀nà méjì òun ni ètè pín sí. Bákan náà a wo ipò ẹnu, bóyá a há ẹnu pé irúfẹ́ àwọn fáwẹ́lì bẹ́ẹ̀, tàbí a rọra há ẹnu díẹ̀ pè wọ́n, tàbí a ya ẹnu díẹ̀ pè wọ́n, tàbí ṣe ni a kúkú ya ẹnu wa gbayawo láti pè wọ́n. Èyí ló sì jẹ́ ká wo gíga àwọn ẹ̀yà ara tí a lò tí ó jẹ́ ahọ́n, bóyá òkè ahọ́n ló gbé ni o, tàbí ó kù díẹ̀ kò dókè, tàbí ó kù díẹ̀ kò délẹ̀, tàbí ó wà ní ìsàlẹ̀. Ó dájú pé a ti kọ́ ọ̀pọ̀ ẹ̀kọ́ lónìí lórí ìró fáwẹ́lì. Tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká wá darapọ̀ pẹ̀lú mi láti ṣàpèjúwe ìró fáwẹ́lì 2 péré. Bẹ́ẹ̀ ni, tí wọ́n bá sọ pé kí a ṣàpèjúwe ìró fáwẹ́lì, ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ ló máa wò pé kóun ṣàpèjúwe, àpèjúwe wo lòun fẹ́ ṣe. Ìgbà tó ṣe pé òun fẹ́ lọ sí ibì kan tó wá ní pé kóun ṣàpèjúwe bó ṣe máa rìn. Ohun tí à ń sọ rèé, láti ṣàpèjúwe ìró fáwẹ́lì àti ní àtẹ fáwẹ́lì, ó máa jẹ́ kó rọrùn fún wa. Báwo la ṣe máa ṣe? Lákọ̀ọ́kọ́, a fẹ́ sọ irúfẹ́ fáwẹ́lì tí à ń ṣe àpèjúwe. Bóyá wọ́n fún wa ní fáwẹ́lì i àti e, a fẹ́ ṣàpèjúwe wọn. Má gbàgbé pé mo fẹ́ ṣàpèjúwe fáwẹ́lì 2. Àwọn akẹ́kọ̀ọ́ tí a fẹ́ ṣe SSCA àti Bẹ́kẹ̀, ó ṣe pàtàkì gan. Ẹ jẹ́ kí a lọ wo fídíò yìí kí a rí dájú pé a farabalẹ̀ kọ́ ohun tí à ń wò nínú ẹ̀. Ó sì wúlò fún àwa tí à ń kọ́ ẹ̀kọ́ lọ́wọ́ ní ilé ìwé. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká wo àwọn fáwẹ́lì méjèèjì yìí. Wọ́n ní ká ṣàpèjúwe ìró fáwẹ́lì in àti ìró fáwẹ́lì e. Lákọ̀ọ́kọ́, irú ìró wo ni ìró fáwẹ́lì in? Ìró fáwẹ́lì in ó jẹ́ fáwẹ́lì kíni? Fáwẹ́lì aránmúpè. Bẹ́ẹ̀ ni, fáwẹ́lì aránmúpè. Bẹ́ẹ̀ ni. Lákọ̀ọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ fáwẹ́lì iwájú. Iwájú ni. Yàtọ̀ sí èyí, òkè, jáàrin. Lẹ́yìn náà ńkọ́? Ahánupè. Ahánupè. Lẹ́yìn náà ńkọ́? Kí ni ipò ètè wa nígbà tí a pè é? Pẹrẹsẹ. Bẹ́ẹ̀ ni, ipò ètè wa rí pẹrẹsẹ. Ìjẹ́ rí pé ó rọrùn láti ṣàpèjúwe. Nígbà tí a ti wo àtẹ, a mú fáwẹ́lì tó jẹ́ jáde, fáwẹ́lì aránmúpè. A wá wò pé tá bá wo inú àtẹ yìí, ibo ni fáwẹ́lì aránmúpè yìí wà? Iwájú ni àkọ́. Lẹ́yìn náà a wo gíga ẹnu, òkè, àkọ́. Lẹ́yìn náà a wo ipò ẹnu,
ahánupè, ẹ̀yìn èyí ipò ètè, orí pẹ̀rẹ̀sẹ̀. Ẹ jẹ́ kí á mú òmíràn gẹ́gẹ́ bí mo ṣe ṣe lálàyé lẹ́ẹ̀kan. Fáwẹ́lì wo ni A? Fáwẹ́lì àìránmúpè. Iwájú bákan náà, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ni. Ṣé òkè ni? Rárá o, ẹ̀bákè ni. Òkú díẹ̀ kò dé òkè. Ṣé ahánupè ni? Rárá o, ìṣe ni ahánu díẹ̀ pé. Báwo ni ipò ètè ṣe rí? Pẹ̀rẹ̀sẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ó dájú pé a ti kọ́ ọ̀pọ̀ ẹ̀kọ́ lónìí. Bákan náà la ṣe máa ṣe lórí àwọn èrò fáwẹ́lì tí ó kù láti ṣàpèjúwe wọn, tó sì máa jẹ́ ká lè gba àmì tó tọ́ lórí irú iṣẹ́ bẹ́ẹ̀. Ẹ ṣeun gan. Títí ìgbà míì tá a tún máa pàdé, a máa wo àwọn ìró kọ́nsọ́náǹtì èdè Yorùbá, a wo oríkì wọn àti bí a ṣe lè ṣàpèjúwe wọn. Ẹ ṣeun gan. Títí ìgbà míì tá a tún máa pàdé, ẹ má gbàgbé láti bá wa fi ọwọ́ sí fídíò wa, yẹn pé kẹ́ bá wa láìkì ẹ̀. Bẹ́ẹ̀ ni, lẹ́yìn tẹ́ bá wa láìkì ẹ̀ tán, ẹ bá wa share ẹ tan notification yín, ẹ subscribe, ẹ sọ fún àwọn mìíràn kí wọ́n mọ̀ nípa ẹ̀. Ẹ ṣeun. A máa rí yín bá o. Ọ̀dọ́mọdé olùkọ́ yín náà rèé, Akíndélé Ọládàpọ̀. Ẹ ṣeun.